Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe dáadáa la bá yín. Báwo ni àwọn ará ilé ń kọ́? Gist tẹ̀ ni wọ́n ní ó rẹ kábíyèsí o wípé blood pressure wọn lọ sókè. Ẹ̀yin èèyàn ilé, ẹ jẹ́ ká jọ gbọ́ gist tẹ̀ ní. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń darapọ̀ mọ́ channel mi ní èní, ọjọ́ ìsinmi, ọjọ́ Sunday, happy Sunday to you all o. Ẹ káàbọ̀ sórí ètò Mashola Gist TV. Ṣé dáadáa ni mo bá yí gbogbo ilé ń kọ́? Ẹ̀yin èèyàn ilé, orúkọ mi ni Mashola. Mo máa ń sọ Yorùbá lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. Òkè lọ́lá yín á máa lọ́lá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Mi ọmọ yín Mashola, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi. Ẹ̀yin èèyàn ilé, gist tèmi wọ́n ní ó rẹ kábíyèsí strong o. Wọ́n ní BP wọ́n lọ sókè o. Wọ́n ní láti pe doctor wọn láti wá treat wọn. Ẹ̀yin èèyàn ilé, ẹ̀yin náà mọ̀ pé gbogbo wàhálà kábíyèsí lórí àwọn olórí, kí àwọn olórí jáde ní palace, tí àwọn olórí takú tí wọ́n ní wọn jáde. Ṣé ẹ mọ̀ pé iye gan lè fa blood pressure kábíyèsí kó lọ sókè? Ókè, ńgbà tí kábíyèsí ń pariwo látijọ́ wípé àwọn fẹ́ mú ìyàwó àwọn padà wá sí palace, ẹni tó lè fún àwọn ní happiness, ẹni tó lè múnú àwọn dùn, àwọn fẹ́ mú padà wá sí palace. Tẹ́yin olórí yìí takú tẹ́ ẹ lọ. Wọ́n ní kí Ashley, kí Tèmítọ́pẹ́, kí Rónkẹ́, kí ìyá wa kan jáde nínú palace, kan lọ wálé rà. Àwọn máa sanwó ilé, àwọn olórí ò máa lọ o. Mariam àti Ashley àti olórí Rónkẹ́ wọn máa lọ, wọ́n máa takú sí palace kábíyèsí wa. Bẹ́ẹ̀ dẹ̀ ni bó ṣe takú náà ń gbógun. Èyí Ashley ló ń bá Queen Naomi jà, ló ń pe Queen Naomi ní fake pastor, ló ń sọ pé Queen Naomi gbọ́kọ àwọn. Èyí olórí Rónkẹ́ ṣe náà gba church Queen Naomi lọ́nà ló ń kọ́ sí problem pẹ̀lú àwọn elder ní church. Tó ní Queen Naomi gbọ́kọ àwọn kó tó dé pé àwọn elder lé wọn dànù, ẹsẹ̀ wọn ò balẹ̀. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré, kì í ṣe àrà kékeré làwọn olórí yìí ń dà nínú palace kábíyèsí. Ẹ tún rántí ọ̀rẹ́ Mariam tó pariwo tó ní Mariam gbogbo ilé olóògùn ló ń ti mú lọ tán. Kò sí nǹkan tí ọ̀rẹ́ Mariam ò sọ nípa Mariam fún kábíyèsí pé kí kábíyèsí wà very careful. Ṣé èyí ò tó kí high blood pressure kábíyèsí rise? Ẹ̀yin olórí yìí, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, a fi Ọlọ́run Elédùmarè bẹ̀yín. Ẹ fi bàbá wa lọ́kàn balẹ̀ o, ẹ jọ̀ọ́. Because téèyàn bá ti ní high blood pressure báyìí, problem ni. Orí medication lẹni yẹn máa wà. Wàhálà tẹ́ ń fún bàbá wa yìí ó ti pọ̀ jù. Recently là ń gbọ́ tí bàbá kábíyèsí ń sọ fún olórí Rónkẹ́ pé kó kúrò nínú palace, pé wàhálà tó ń fún kábíyèsí ti pọ̀ jù. Kí ló dé, ṣé wọ́n ń fẹ́ yín ni wọ́n fẹ́ yín ni tẹ́ ń gbógun nínú palace? Wọ́n ní bí Tóbi ṣe pé Queen Naomi nìyẹn pé kí Queen Naomi jọ kó máa gbàdúrà fún kábíyèsí o, kó máa gbàdúrà fún kábíyèsí o. Òótọ́ ni àdúrà ló ń gbà, agbára ò ń gbà. Ẹ̀yin náà mọ̀ pé gbogbo nǹkan tí Queen Naomi mọ̀ ṣe láyè, òun nìkan gbàdúrà. Èní kọ́ ni Queen Naomi ti ń gbàdúrà fún kábíyèsí. Èní kọ́ náà ti ń gbàdúrà fún kábíyèsí. Ó ti pẹ́ tó ti ń gbàdúrà fún kábíyèsí. Ṣùgbọ́n ẹ̀yin olórí yìí, especially Mariam, Ashley àti olórí Rónkẹ́, wọ́n ń gbógun ti kábíyèsí. Àwọn náà ń gbógun ti kábíyèsí o. Àwọn náà jẹ́ kí blood pressure kábíyèsí lọ sílẹ̀ torí gbogbo nǹkan tí kábíyèsí sọ pé kán ṣe kò sí ìtàn mú ṣe nínú ọ̀rọ̀ wọn. Mo dẹ̀ mọ̀ pé ìgbà tí doctor bá treat wọn tán ní ìsìn, the only thing tó yẹ kán ṣe ni kán kó ẹrù yín síta yín mẹ́tẹ̀ẹ̀ta, so that kábíyèsí á fi ní fọkànbalẹ̀. Because a fẹ́ kí kábíyèsí ní fọkànbalẹ̀, a fẹ́ kán ní fọkànbalẹ̀. Nǹkan tó dẹ̀ máa mú ìfọ̀kànbalẹ̀ wá ò ní pé kí Queen Naomi wá sínú palace pẹ̀lú ọmọ wọn. Kábíyèsí ti sọ wọ́n ní kẹ́ ẹ lọ ralé. The only person tó ralé nínú wọn ni olórí Tèmítọ́pẹ́. Olórí Rónkẹ́ ń parọ́, ó lò ní òun rí lẹ́kan lẹ́kọ̀ọ́. Irọ́ ni, a mọ̀ nǹkan kan, a gbọ́ nǹkan kan lẹ́yìn ìgbà yẹn. A gbọ́ bóyá ó lọ sanwó àbí kò sanwó. Ṣé non play trick pẹ̀lú kábíyèsí àwọn méjèèjì. Àwọn méjèèjì ń play trick pẹ̀lú kábíyèsí, ìyẹn olórí Rónkẹ́ àti Ashley. Èyí ilé wọn rà. Mariam tiẹ̀ takún tiẹ̀, ó ní palace ló máa rìtáyà sí. Ẹ̀yin èèyàn lè yé máa jẹ́ kí high blood pressure kábíyèsí lọ sókè. Àdúrà ní kẹ́yìn èèyàn máa gbà fún kábíyèsí o. Kọ́lọ́run bá wa dúró tì wọ́n o. Kọ́lọ́run bá wa ṣàánú wọn o.
kọ́lọ́n bá wa ṣàánú wọn o kí bàbá kábíyèsí náà kán dìde kán gbègbèsè kán lé ogbà àwọn mẹ́tẹ̀ẹ̀ta síta so that kábíyèsí á lè nífọ̀kànbalẹ̀ o ẹ̀yin ọlé ọlọ́run á dúró ti kábíyèsí ọlọ́run á ṣàánú fún kábíyèsí àti Queen Naomi ní agbára ọlọ́run gbogbo bí blood pressure wọn ṣe lọ sókè wọ́n á treat wọn lágbára ọlọ́run oògùn á bá wọn lára mu á lọ sílẹ̀ ìrònú ló máa ń fa blood pressure ìrònú téèyàn bá ti ń ronú jù blood pressure ẹ̀ máa lọ sókè ni àwọn olórí yìí náà ń jẹ́ kí kábíyèsí máa ronú nígbà téèyàn bá sọ nǹkan tẹ́ ẹ̀ ṣe báwo lèèyàn ṣe ní ronú the only thing tí bàbá kábíyèsí ní láti ṣe mi kọ́ yín o bàbá mo kàn ń sọ fún yín ni kọ́ lé àwọn mẹ́tẹ̀ẹ̀ta jáde nínú palace kọ́ jẹ́ kí kábíyèsí ní sinmi kọ́ sinmi nǹkan tó ní ìdí nísìnyí rest ní kábíyèsí ní ìdí nísìn wọn ní ìdí stress gbogbo àwọn tẹ́ bá mọ̀ ìpọ́n stress kábíyèsí ẹ dẹrù wọn síta so that wọ́n á lè sùn wọ́n á lè sinmi dáadáa tó bá jẹ́ Queen Naomi nìkan náà wọ́n á wá sí palace tó máa dáná fún wọn kan wọnú palace ṣùgbọ́n ní bolórí tó bá ti stress kábíyèsí ẹ lé wọn dànù lọ́wọ́ tá a wà yìí àfẹ́ wàhálà fún kábíyèsí rárá àfẹ́ anybody tó máa stress kábíyèsí àfẹ́ anybody tó máa jẹ́ kí blood pressure wọn lọ sókè àfẹ́ rárá ọlọ́run elédùmarè á bá wa gbọ́wọ́lé kábíyèsí àdúrà Queen Naomi àgbà lórí kábíyèsí o ní agbára ọlọ́run so jésì tí mo gbọ́ ní tí mo ní kí n mú wá fún yín àwa náà dẹ̀ máa bá kábíyèsí gbàdúrà ṣùgbọ́n ìgbésẹ̀ yẹn gbogbo àwọn èèyàn tẹ́ ẹ mọ̀ gbogbo àwọn olórí yìí tẹ́ ẹ mọ̀ ìpọ́n ní kábíyèsí lára ẹ lé wọn síta so that kábíyèsí á lè sẹ́mẹ́ àfẹ́ wàhálà fún kábíyèsí gist tèmi nìyẹn ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú gbogbo wa etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di o ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe like kò ní kan ìsàlẹ̀ àpò òkè lọ́la yín á máa lọ please share this video like and subscribe God bless you all thank you so much.